mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn lọ́tùnlọ́tùn wá fún gbogbo wa lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. wọ́n máa ń sọ pé ojú tẹ fún wa ojú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ adániwáyé. ìròyìn náà la mú wá fún wa fún ti àsìkò yìí. orúkọ oníròyìn yìí náà ni Àyànfẹ́ Elédùmarè. ṣáájú ká tó máa bọ́ sínú agbami ìròyìn, ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú rẹ̀ báyìí. ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ rí, ìyún Olúṣẹ́gun Ọbásanjọ́, òun ló ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn tí wọ́n ṣe ìjọba àpapọ̀ wípé kí wọ́n má kọtí ọgbọ́n yìí sí ìwọ́de tí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ń ṣe yìí torí pé ó léwu púpọ̀. ní ìpínlẹ̀ Kogi, àwọn ajínigbé tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga ti ìpínlẹ̀ Kogi méjì gbé sá lọ ni wọ́n ti ń béèrè fún owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà 50 náírà fún owó ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ọ̀hún. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni ó ti fohùn lédè wípé ọwọ́ àwọn ti bà àwọn adigunjalè méjì kan èyí tí wọ́n jí nǹkan àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. lórí ìwọ́de tó ń lọ lọ́wọ́ báyìí, àwọn tí wọ́n ń ṣe ìwọ́de náà tí wọ́n fi ẹ̀hónú hàn ní àwọn tẹ̀síwájú lọ́la òde yìí pẹ̀lú bí ọ̀la ṣe jẹ́ ọjọ́ 10 tí ìwọ́de náà tó ti bẹ̀rẹ̀. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí, ìyún Olúṣẹ́gun Ọbásanjọ́, ó ní ó ti fi ohùn lédè sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba àpapọ̀ náà wípé kí wọ́n ro ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe ìwọ́de dáadáa pẹ̀lú bó ṣe sọ di mímọ̀ lénìí nílùú rẹ̀ tí ń ṣe Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn lásìkò tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ l'Àbújá tí wọ́n jẹ́ 6 tí wọ́n ṣe àbẹ̀wò sí ààrẹ náà ní ìlú Abẹ́òkúta. ààrẹ tẹ́lẹ̀ rí ó sọ di mímọ̀ wípé ìṣèjọba tó ń lọ lóde yìí ó ní ń kọtí ọgbọ́n yìí sí ìpè tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pè pẹ̀lú wọ́n ṣe ń fi ẹ̀hónú hàn tí wọ́n sì ń sọ ẹ̀dùn ọkàn wọn pé ebi ń pa ará ìlú. ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní bí ìṣèjọba yìí ṣe rí yìí níṣe ló yẹ kí wọ́n ro ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí dáadáa torí pé tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí ọ̀rọ̀ kó padà bẹ́yìn yọ fún wọn. ó ní orílẹ̀-èdè Nàìjíríà yìí níṣe ló yẹ kí wọ́n máa gbọ́ ní tí àwọn ará ìlú ń wí nígbà tí ó sì ń bá àwọn tí wọ́n jẹ́ aṣojúṣòfin àpapọ̀ l'Àbújá 6 ọ̀hún lẹ́yìn tó já sí wípé aṣojúṣòfin tó síwájú àwọn 5 tó kù, ìyún Nkega Ugo Chinyere, tó dojú ọ̀rọ̀ kọ gbogbo wọn wípé bí ẹ ṣe wà yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ó dáa fún yín, ó yẹ kí àyè sì wà fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tó kù láti ṣe ohun rere nínú ìlú orílẹ̀ bàbá wọn. ó ní èyí ló fà á tí òun fi ń ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn aṣòfin àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣèjọba àpapọ̀ náà wípé kí wọ́n má kọtí ọgbọ́n yìí sí ìpè tí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ń pè torí bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ lè bẹ́yìn yọ fún ìṣèjọba tó wà lóde lọ́wọ́lọ́wọ́ báyìí. ní ìpínlẹ̀ Kogi, àwọn ajínigbé tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga ti ìpínlẹ̀ Kogi méjì gbé ó ní wọ́n ti já owó ìtúsílẹ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn òbí àwọn ọmọ náà láti 100 mílíọ̀nù náírà sí 50 mílíọ̀nù náírà báyìí. àwọn akẹ́kọ̀ọ́ Kogi State University tó wà ní Kaba ní ọwọ́ ni àwọn ajínigbé jí gbé ní àti bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí. gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi tó wa létí, ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ó ní ó wáyé ní ọjọ́ kejì ní ọjọ́ Ẹtì Friday, ìyún nínú ọdún tí a wà yìí tí ń ṣe ní oṣù tá a wà yìí. bákan náà ní àsìkò tí wọ́n jí alága fún ìjọba ìbílẹ̀ Kaba àti Bunu tí wọ́n jí gbé, ìyún Dáre Michael, wọ́n tú alága yìí sílẹ̀ látàrí wípé àìlera rẹ̀ kò jẹ́ kí ó lè rìn dáadáa lásìkò tí wọ́n kó wọn lọ nínú igbó náà. alága ọ̀hún àti àwọn ẹmẹ̀wà rẹ̀ 3 kan pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì Kogi ọ̀hún tí wọ́n jẹ́ 2 ó ní wọ́n jí gbé lásìkò tí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀. ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Isaac Babalọ́lá ó ní ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ Public Administration ní Kogi State University pẹ̀lú Joy Emmanuel Bamiyo ní ilé ẹ̀kọ́
ilé ẹ̀kọ́ kankan náà tí àwọn méjèèjì jọ wà. Wàyí o, àwọn òbí àwọn méjèèjì ò ní wọ́n ti tú síta báyìí tí wọ́n sì ń béèrè fún ìrànlọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kogi wípé kó ran àwọn lọ́wọ́ pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn ajínigbé náà ni wọ́n kọ tí ọ̀gbọ́n yìí tí wọ́n ti sọ wípé tí àwọn kò bá lọ wá mílíọ̀nù lọ́nà 50 náírà wá níṣe ni àwọn kò ní tú àwọn ọmọ náà sílẹ̀. Wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn pé ó ti pé ọ̀sẹ̀ kan gbáko báyìí tí àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì tí wọ́n ti wà ní àhámọ́ àwọn ajínigbé ọ̀hún. Ìgbà tí ẹni tó jẹ́ òbí Emmanuel Bamiyo tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní gbogbo ìgbà ni wọ́n máa ń pe àwọn pé kí àwọn wá owó náà wá tí àwọn sì máa ń ṣe àlàyé pé agbára àwọn ò ká, àwọn ò sì lè rí owó tó tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ẹ̀bẹ̀ pọ̀ ó ní ó sọ wípé wọ́n ti yín owó náà wálẹ̀ lórí èèyàn kọ̀ọ̀kan, ìyún akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan wọ́n máa san mílíọ̀nù 5 tí àwọn méjèèjì wọ́n sì wá mílíọ̀nù lọ́nà 10 náírà wá ṣáájú kí wọ́n tó tú wọn sílẹ̀. Àwọn arawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kogi pé kí wọ́n má wo àwọn níran, kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tó tọ́ láti yọ àwọn ọmọ àwọn kúrò nínú ọ̀fìn tí wọ́n wà yìí pẹ̀lú bí àwọn kò ṣe ní gá tí àwọn kò sì ní go láti san fún àwọn ènìyàn tí wọ́n jí wọn gbé yìí fún owó ìtúsílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ni ó ti fi ohùn léde báyìí láti ẹni tó jẹ́ alukoro ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀hún lójú òpó Twitter rẹ̀ tó fi léde. Ó sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó wà ní Ìkẹjà níṣe ni ó ti fi páńpẹ́ òfin mú àwọn adigunjalè méjì kan ní ojú òpópónà Allen sí Ọ̀pẹ́bí ní ọjọ́ 6 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ó ní àwọn fi páńpẹ́ òfin mú àwọn adigunjalè méjèèjì ọ̀hún. Ó ní àwọn adigunjalè yìí ó ní wọ́n ti ń da àdúgbò náà láàmú láti ọjọ́ tó ti pẹ́ tí wọ́n sì ti jingiri nínú iṣẹ́ olè jíjà àti ìwà ọ̀daràn míì ní ìlú ọ̀hún. Lásìkò tó ń sọ̀rọ̀ yìí ó ní àwọn bá ìbọn ìléwọ́ tó jẹ́ ti ìbílẹ̀ tí wọ́n rọ nínú lọ́wọ́ àwọn adigunjalè yìí tó sì já sí wípé ọta ìbọn àti oògùn abẹnujànjàn ó ní ń bẹ lára àwọn adigunjalè náà. Wàyí o, ó ní wọ́n ti wà lákọlò àwọn báyìí o níbi tí ìwádìí ti ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tó sì ní láìpẹ́ yìí níṣe làwọn yóò tajú wọn kọ́sọ́ lọ sí ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí àwọn tó bá ti fi ojú hàn. Lórí ìwọ́de gbogbogbò tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 nínú oṣù kẹjọ tá a wà yìí, àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn náà wọ́n ti sọ di mímọ̀ lẹ́ni wípé ìwọ́de àwọn yóò tẹ̀síwájú lọ́la tí ń ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ 10 inú oṣù kẹjọ yìí tí àwọn fẹ́ fi àdàgbà ètò náà rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ọjọ́ 10 gbáko ni àwọn fẹ́ fi ṣe ìwọ́de náà káàkiri ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní wọ́n ní ìwọ́de náà ni yóò ti wáyé èyí tí wọ́n sì sọ wípé tó fi mọ́ olúùlú ìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ó ní àwọn yóò ti ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de àwọn ẹni tó jẹ́ aṣíwájú àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ọ̀hún káàkiri ilẹ̀ yìí. Ìyún Sànyà Olújùwọ̀n ló sọ èyí di mímọ̀ tó sì ní ìwọ́de àlàáfíà ni àwọn ń ṣe o, àwọn kò sì fi ààyè sílẹ̀ fún àwọn ènìyàn láti já ìwọ́de náà gbà pẹ̀lú bí àwọn ọlọ́pàá ṣe ń parọ́ wípé àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ó ní wọ́n ń da ìlú rú tí wọ́n sì ń jí nǹkan ìjọba tí wọ́n tún ń bà á jẹ́. Ó ní bẹ́ẹ̀ kọ́, ìwọ́de àlàáfíà làwọn ṣe, àwọn sì ń tẹ̀síwájú lọ́la òde yìí káàkiri ìpínlẹ̀ èyí tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí títí di àkókò tá a tún máa pàdé tá a máa mú ìròyìn míì wá fún wa. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ lè máa rí wa wò kẹ́ sì lè máa rí ìròyìn ajá àbálẹ̀ àtàwọn ètò míì gbọ́ lóòrèkóòrè títí di àkókò náà. Orúkọ tèmi kò ní yí padà. Oorun ayọ̀ báyìí la ó sùn o, àsùn yìí a kò ní tójú oorun tójú kú bẹ́ẹ̀ à ní ti ipò àlá dé ilé ìwòsàn. Mọ́ lórúkọ mi ò yí padà, àyànfẹ́ Elédùmarè yín ni. Ó dàárọ̀ o.